níbi oṣù méjì tó kọjá la sọ̀rọ̀ nípa ọmọkùnrin kan tí ó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí orúkọ rẹ̀ ń jẹ́ Gafar Sotoye tó jẹ́ ọmọ ọdún kan ó lé lọ́gbọ̀n tọ́wọ́ ṣìnkún àwọn ọlọ́pàá bà mẹ́ta ni wọ́n tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ń bẹ̀. ẹgbẹ́ òkùnkùn wo ló ń ṣe? Ayé ni sà. Ọdún wo ló join ẹgbẹ́ òkùnkùn? 2019 2021. 2021? Yes sir. Ni ẹ pa ènìyàn, kí ló kọ́ ẹ pa yẹn? Mi ò mú orúkọ sà. Ṣé Sparko yẹn o máa ń mú bọ́n rìn tiẹ̀ ni? Bọ̀ ìjọ yẹn tá a wà ní pati yẹn ìbọn wà lára. Ìbọn wà lára ẹ̀. Orú ìbọn wo nìyẹn? Àwọn ìbọn ẹlẹ́nu kan. Ẹlẹ́nu kan ni sà. Àwọn local pistol yẹn. Bẹ́ẹ̀. Now, kí ni àwọn nǹkan tí wọ́n wà tó wà lọ́wọ́ tí wọ́n máa ń lò fi attack àwọn èèyàn? Mo ní àáké sà. Àáké? O máa ń mu gbó? Bẹ́ẹ̀ ni mo gbó. Àti kí ni? Mo máa ń fa SK náà. SK àti kí ni? Mo máa ń mọtì. Kólòsì ńkọ́? Mo máa ń fa mo ti fa kólò. Wọ́n á ń gbé kólòsì. Fa kólò ìbọn bàbí kólò máa ń. Wọ́n á ń sọ̀rọ̀ gbálẹ̀. Ni mi ṣe. Ṣé kólòsì sọ gbálẹ̀ rè? Bẹ́ẹ̀ ni kọjọ́ kí n stop rẹ̀ ni. Ìyẹn kólòsì àbí? Bẹ́ẹ̀ ni sà. Ok. Ìgbàdí mo ṣẹgbẹ́ gan ni mi ní sinmi mọ́ sà. Kí ló tó ní sinmi? Mi ò ṣẹgbẹ́ títí pé ẹyẹ ń wá mi kíní kan wá mi. Ìgbà tẹ́ pa ọ̀bọ yẹn tẹ́lẹ̀ pa ní búlẹ́tì pa ní yẹn náà? Sparko máa ń dà ní Sparko tí yìnbọn fún sà. Sparko bọ́lọ́ ti ṣá? Bọ́lọ́ ti ṣá? Ẹ̀yìn ẹ̀mélòó ló ṣá? Bí mo ṣá kò dúró ń sá lọ ní sà. Ẹ̀mélòó ló ṣá? Ẹ̀kan. Ọwọ́ tẹ Gafar Sotoye tó jẹ́ ẹni ọdún mọ́kànlélọ́gbọ̀n tó jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta, ọmọ àgọ́ ọ̀kà ni lábẹ́òkúta. Mẹ́ta ni wọ́n tán jọ́mọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tọ́wọ́ tẹ̀ ń gbà náà. Nínú wọn láti rí Gafar Sotoye yìí, nínú wọn láti rí Rasheed ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n tó jẹ́ ọmọ Ọbáfẹ́mi Owódé, ẹgbẹ́ ayé lòun náà wà. Ibẹ̀ náà láti ti rí Azeez Àkànní tíyẹn jẹ́ ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n tọ́wọ́ tẹ̀ ní nǹkan bí oṣù méjì sẹ́yìn. Kí ló tún wá fà á tá a tún fi irú ọ̀rọ̀ yìí síta ni pé ìwádìí tó wáyé lórí Gafar Sotoye tọjọ́mọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó kọ́ṣẹ́ pákó ìní Láfẹnwá, ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ òun la fẹ́ ká gbọ́, kí làwíjàre rẹ̀, báwo ló ṣe di ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn, kí ló ń wá nínú ẹgbẹ́ òkùnkùn, báwo náà ṣe fà á síbẹ̀, àti pẹ̀lú pé kí ni tó padà ṣẹlẹ̀ sí lẹ́yìn ẹ̀, òun la gbọ́ látẹnu ẹ̀ báyìí. Ẹ káàbọ̀ sí Ọmọ Aláṣẹ Media lórí YouTube, lórí TikTok, lórí Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo kí yín ẹ káàbọ̀, ẹ jájọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Gafar Sotoye tó ṣe ìkómọ láìpẹ́ kó tó di pé ọwọ́ ṣìkún ọlọ́pàá tó kó tó di pé wọ́n ra mú. Ẹ já lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Kí lorúkọ ẹ? Gafar lórúkọ mi sà. Gafar kiri? Sotoye. Gafar Sotoye? Bẹ́ẹ̀ sà. Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Ogun State yàrá ni. Ibo l'Ogun State? Àgọ́kà. Àgọ́kà. Tí o gbòyàn mọ̀ sí? Àkùkọ bẹ́gà. Àkùkọ bẹ́gà. Àkùkọ bẹ́gà. Iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ pákó ni mo kọ́ sà. Iṣẹ́ pákó. Nígbà wo ló ti kọ́ iṣẹ́ pákó? Sọ́mi Láfẹnwá. Sọ́mi Láfẹnwá. Àwọn èèyàn mọ̀ ẹ́ dáadáa Sọ́mi Láfẹnwá. Yes. Lábẹ́òkúta yìí. Kí ló mọ̀ ẹ́ sí? Gafar ni. Gafar. Wọn ò mọ̀ ẹ́ sí àkùkọ bẹ́gà. Ìgbà tí mo dé Èkó ni wọ́n máa ń pè mí lákùkọ bẹ́gà sà. Ọdún wo ló dé Èkó? Mo lè sí Èkó ní 2017 sà. Kí ni ìtumọ̀ àkùkọ bẹ́gà? Nickname bẹ́gà náà ti sọ mí bẹ́ẹ̀ sà. Àwọn ọmọ gbogbo ẹgbẹ́ mi náà sọ mí bẹ́ẹ̀ sà. Ṣé ní ẹgbẹ́ òkùnkùn ni àbí? Ní Ìgbòho ní Òjòdú bẹ́gà ni sà. Kí ni ìtumọ̀ àkùkọ yẹn? Nickname ọkàn a máa fọ àgbẹ̀kọ. Nickname. Ẹgbẹ́ òkùnkùn wo ló ń ṣe? Ayé ni sà. Ayé. Ayé? Bẹ́ẹ̀ni. Nọ́mbà kí ni ẹ? Mi sí nọ́mbà sà. Ọdún wo ló join ẹgbẹ́ òkùnkùn? 2019. 2019? Yes sir. Láti ìgbà yẹn dé sìn, átò ẹ̀ mélòó tó ti pa? Mi ń dákọ̀
pààyàn kankan. kí ló tó ń parọ́? parọ́ fún yín. mi ì lè parọ́ fún yín. ok ó pààyàn rí. mo ti wá àtijọ́ wa pati tó ti yìnbọn fún yàn tó ti kú tẹ́ pàjọ́ wa bẹ̀rẹ̀ kọ́ mo yìnbọn fún chairman wa lẹ́ni tó yìnbọn yẹn sà. chairman ẹgbẹ́ wa. kí ló kọ ẹ? Sparko níbo nìyẹn? ní Randa. ní Randa? yes sir. ọdún wo ni ìyẹn ṣẹlẹ̀? 2021. 2021? yes sir. ní ẹ pa ènìyàn, kí ló kọ́ ẹ tẹ́ pa yẹn? ní mo rò pẹ̀ sà torí pa àwọn Sparko ni wọ́n jọ ní kanta. kanta wọn jọ ní? kánífà ni a wà ní Yànàdíyá lọ́jọ́ yẹn. kánífà la wà ní Yànàdíyá. ní Ìdíyá? yes. ní ọ̀rẹ́ fi ṣẹlẹ̀ ní Sparko fi yìnbọn fún ẹ nìyẹn. ṣé Sparko yẹn o máa mú bọ́n rìn tiẹ̀ ni? bọ̀ ìjọ yẹn tá a wà ní pati yẹn ìbọn wà lára. ìbọn wà lára ẹ. orí ìbọn wo nìyẹn? àwọn ìbọn ẹlẹ́nu kan ni sà. àwọn local pistol yẹn. now kí ni àwọn nǹkan tí wọ́n wà tó wà lọ́wọ́ tí wọ́n máa ń lò fi attack àwọn èèyàn? mo ní àké sà. àké àti kí ni? àké náà ni mo ní sà. mo ní àké ni mo ní sà. àké bẹ́ẹ̀ sà. tabadika kàdé ní méjì àwọn tó ti fà kéèyàn ṣá wọn tó mélòó? wọn tó 50. irọ́ sà. wọn tó mélòó? mo ti fi ṣáyàn bọ́ mi irọ́ mi ní sọ́wọ́ kò tó mi kò. ok ní Abẹ́òkúta mélòó, ní Èkó mélòó? irọ́ lẹ́kọ̀ọ́ mi máa ń bá wọn fa kò sẹ́ni mi ṣe ẹgbẹ́ kankan lọ pé kí n lẹ́kọ̀ọ́ Èkó ọmọ gbòòrò náà mọ́ mi sí lẹ́kọ̀ọ́ sà. lẹ́kọ̀ọ́ ọmọ gbòòrò? ìgboro báwo? pé àti ọmọ onímọ́tò ni mo ń ṣe lérò jù ní bẹ́gà sà. ọmọ onímọ́tò lórí bẹ́gà? olóòpàyàn rí fúnra ẹ̀? ó pàyàn rí? bẹ́ẹ̀ni bọ́ mo ti wá ń bẹ́ẹ̀ pé wọ́n yìnbọn fún yàn tó kú. mélòó ni ẹ̀ ti ṣẹlẹ̀? máa ń dáná ló ti ṣẹlẹ̀ sà. Ọlọ́run lẹ́yìn tá a bá pàdé nínú mítìn ni wọ́n ta máa ṣe freedom forum. níbo ni ẹ? nínú ojú omi Sábó. ní Sábó? bẹ́ẹ̀ni sà. ẹ ti máa ń ṣe mítìn. o máa ń mu gbó? bẹ́ẹ̀ni mo mu gbó. àti kí ni? máa ń fa SK náà. SK àti kí ni? máa ń mọtì. kólòsì ńkọ́? máa ń fa mo ti fa kólò. wọ́n á ń gbé kólòsì. fa kólò ìbọn gbàdúrà kólò máa ń. wọ́n á ń sọ̀rọ̀ gbálẹ̀. ni mi ṣe. ṣé kólòsì sọ gbálẹ̀ rè? bẹ́ẹ̀ni ọjọ́ kí n stop rẹ ni. ìyẹn kólòsì àbí? bẹ́ẹ̀ni sà. ok now o ti marry àbí? bẹ́ẹ̀ni ọlọ́mọ oníyàwó? bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ̀ kó o ṣe gbẹ́ òkùnkùn? ìgbà tí wọ́n wá bọ́ọ̀sì kò mọ mi ló mọ̀. báwọn ṣe bọ́ọ̀sì kò mọ̀ ẹ́? à ń ṣe kò mọ lọ́wọ́ ni àwọn SARS dé ó di pé anybody sáré lọ́dẹ kò. SARS ń gbà yẹn àbí SWAT? ọdún wo ni tó ń sọ yìí? 2022. 2022? ṣé SARS wà 2022 ni kò sí SARS? mi mọ ọ lé wa pa gan. kí lẹ ṣe? ẹjọ́ kò mọ ẹkọ. kí ni kò tẹ́ ẹ ṣe? mo ń ṣe kò mọ lọ́wọ́ ní tó ṣe dé báyìí. wọ́n mọ̀ pé ẹyin lẹ́gbẹ̀ẹ́ pọ̀ ń bẹ gan. ṣé àwọn ayé nìkan ló wà bẹ́ẹ̀ àbí àwọn ní tó wà? àwọn èèyàn náà pọ̀ ní pàtì. àwọn ayé àtàwọn àwọn ilé ìkọ́ mi tó wà ń bẹ. irọ́ àwọn aládùúgbò àwọn aládùúgbò oríṣiríṣi náà wà pa àwọn aládùúgbò àwọn pàtì náà. àwọn ayé tó wà ń bẹ àwọn tó mélòó? àwọn ẹgbẹ́ freedom forum tí mo sọ ń gbé mo bímọ náà ni wọ́n wà. àwọn ayé wọn tó mélòó tó wá síbẹ̀? wọ́n pọ̀ out of 50. now jẹ́ ká back to business. now ó ní òòtí ò pààyàn rí ṣùgbọ́n àáké tó ń lò ó ní àwọn tó ti fi ṣá wọn ò lóǹkà ìgbà tó ti ń ṣe ẹgbẹ́ òkùnkùn ó lé àwọn àǹfààní òòrò ti jẹ tó pọ̀ ń bẹ̀ tó yẹ pé ní ẹgbẹ́ òkùnkùn yẹn ẹgbẹ́ òkùnkùn tó ń ṣe yẹn àǹfààní òòrò ti jẹ ń bẹ̀ pé ó ṣẹgbẹ́ o mo rí àǹfààní lè jẹ o bóyá wọ́n fún mi lówó àbí wọ́n fún mi níṣẹ́ àbí mo gain dáadáa ń bẹ̀ kí ló ti gain ń bẹ̀ tó. wọ́n fún mi ṣe sá àgbàdì mo ṣẹgbẹ́ gan ni mi nísìnyí mọ́ sá. kí ló tó nísìnyí? mi ṣẹgbẹ́ ti di pé ẹyẹ ń wá mi kíní kan wá mi nísìnyí. kí ló ń wá ẹ fún? láti bí ọdún 5 sẹ́yìn àwọn tí bí ọdún 5 sẹ́yìn àwọn tí wọ́n ti pa nínú ẹgbẹ́ yín wọ́n tó mélòó? ẹjọ́ yẹn àníyànjá làwọn àtọ́ fi yìnbọn fún ọmọ tí wọ́n yìnbọn fún yẹn láti gbàgbọ́ ti yìnbọn fún ọmọ tó di pé wọ́n wá èmi èkó lèmi máa ń wà máa ń lọ máa ń wálé máa ń lọ máa ń wálé mi máa ń sì bá wọn. ọkọ̀ wa ṣọpẹ́ṣọ̀n l'Abẹ́òkúta máa ń lọ máa ń wá máa ń lọ. ṣé kí mo wá ṣọpẹ́ṣọ̀n ọmọ èkó ló ń wá èkó àmọ́ Abẹ́òkúta níbo èkó ni mo wà tí mo ti ń ṣe iṣẹ́ mọ́tò. ok wọ́n gbọ́. ìgbà tó dẹ̀ ti di pé mo ṣe kò mọ́ tó di pé wọ́n wá bọ́ọ̀sì bàbá yẹn mo sá lọ sí Èkó ni. ló sá lọ ní tiẹ̀. àwọn tí wọ́n ní ń pa káàkiri ní ọba ń toko sọmọ ní ìgbà kan kìnìún kan yẹn kí ló mọ̀ ń pa ẹ̀. small bill line mi kì í lọ káàkiri mi kì í lọ gbogbo ẹ̀ mi kì í káàkiri Abẹ́òkúta sá mi kì í káàkiri Abẹ́òkúta sá. o kì í káàkiri. Ọlọ́run. tó wà l'Abẹ́òkúta àwọn ìbolo máa ń wà tó máa ń jókòó sí. tí n bá sí lájọ́ka a máa wà ní onímáyàs ní Sábó
Mayas bẹ́ẹ̀ni ní Sábó bẹ́ẹ̀ni bẹ̀lẹ̀ máa ń sọ wà bẹ́ẹ̀ni sà. ok now ìgbà tẹ́ pa ọ̀bọ yẹn tẹ́lẹ̀ pa ní bólẹ́ ti pa ní yẹn náà. Sparko Rwanda ní Sparko ti yìnbọn fún sà. Sparko bólẹ́ wá gbà bólẹ́ lọ ńgbà tẹ́ pa ọ̀bọ yẹn tán. anybody fọ́nká anybody lọ sádùúgbò ẹ̀ ni anybody lọ sádùúgbò ẹ̀. bó ní Sparko wà báyìí. mi ní sọ pé báyìí náà wà bá sà. kí ló fẹ́ kí ìjọba ṣe fún yẹn sí àti ìwọ̀n Nàìjíríà dóònà irọ́ tó pa fún wa ó parọ́ tó pọ̀ ṣùgbọ́n fair hearing wọ́n tó fúnra ẹ ní ara ẹ sọ but àwọn tó mọ̀ ẹ́ bẹ́ẹ̀ni wípé ẹ̀sà àwọn tó ti pa òdó nǹkan. ẹ̀sà tó bá yẹ kí mo ti pààyàn tó pé. má ṣe pé o má ṣe pé o. mi lè parọ́ fún yìí pẹ̀lú ọmọ ọbẹ̀ lẹ́dà. wọ́n ti pa àwọn lójú ẹ̀ dáadáa rí. sá. wọ́n ti pa àwọn dáadáa lójú ẹ̀ rí. ayọ̀ àní ọmọ tó ń yìnbọn fún lójú lẹ́yìn pé àwọn ọmọ tó ń yìnbọn fún Rwanda yẹn tó kú yẹn àwọn ọmọ yẹn náà ọwọ́ sádùúgbò wa àwọn náà wá yìnbọn fún ọmọ pa sísì lórúkọ ọmọ yẹn náà dẹ́kù. òdì méjì tó yẹ kó tó ṣojú ẹ. ayé ni èyí tó ń yìnbọn fún yẹn tó wà tó ń yìnbọn àwọn ọmọ yẹn náà wá yìnbọn wọ́n wá pa yẹn ládùúgbò wa ni o. lágọ̀ọ́ káàbí. bẹ́ẹ̀ni. wọ́n pa yẹn sí. bẹ́ẹ̀ni. kí ló kọ ọ nìyẹn. Asis lọ́dún wo. ọdún 2021 yẹn náà ni wọ́n wá pa ọmọ yẹn. ok ìgbà tó wá pa ọmọ yẹn kí ni nǹkan tẹ́yìn wá ṣe. kí ni nǹkan tẹ́yìn ṣe ìgbà tó wá pa ọmọ yẹn. àwọn fámìlì ẹ̀ ni wọ́n wá gbé òkú ọ̀tọ̀. kí ni nǹkan tẹ́yìn wá ṣe kí lẹ ṣe ìgbà tó wá pa ọmọ yẹn. ààyè wọn ẹgbẹ́ wọn náà sálọ. ọmọ yẹn kì ayé mi ṣe wín ayé mi àṣìṣe yẹn àbí. bẹ́ẹ̀ni. retaliate. mi lè pa ọ́ fún yín sọ. àwọn tó bá ń rí ẹ tó bá ń wẹ̀ wá ní pé òótọ́ ni pé o ò pààyàn rí. mi lè pa ọ́ fún yín pẹ̀lú ọmọ ọbẹ̀ ẹlẹ́dà tí mo bá dá lọ pààyàn rí báyìí má bọ́ ilé tí mo wà ní ẹ̀ sà. now tó bá láǹfààní àti bọ́nú ilé yìí ẹgbẹ́ òkùnkùn. àwọn ìbọn mi gbọmọdé bá sọ tẹ́tẹ̀lé wọ́n ti sọ fún mi pé wọ́n máa ń ṣe àti David kan kíní kan pé tí bá lọ. àti ìran kò láti David. wọ́n ní wọ́n máa ń ṣe ìwé kan ní kóòtù pé bóyá pé. wọ́n ṣe àti David pé òṣègbè òkùnkùn. mo mọ̀ pé kò sí tí mo fẹ́ ṣe náà àwọn ẹlẹ́ṣin máa wá mi èmi kọ́ fẹ́ fi yẹn. tó bá lò òṣègbè òkùnkùn mọ́ sí àwọn ẹgbẹ́ èrò kan lè ṣe wọ́n lè bu ẹ̀sùn kan. pé àwọn ayá mi àwọn ayé lè bù mí so. wọ́n lè dá ẹ mú. àwọn ayé lè bù mí so bá àwọn ẹyẹ ẹni mú. wọ́n lè dá ẹ mú. kò ṣe pé wọ́n lè dá mi mú bọ́ ìmọ̀ ló máa fẹ́ jọ́ wọn sùn náà ni. ta ló fẹ́ jọ́ wọn sùn. ta ló fẹ́ jọ́ wọn sùn. pàtó tó pé téèyàn bá ti ní kíní ẹ pé wọn máa fojú wọn sùn àwọn ìjọba náà ni. àwọn ìjọba wo. wọ́n ní máa fẹ́ ọyọ́ ní téèyàn bá ti mú pé ẹ máa lọ station ẹ máa lọ report. pé àwọn tó ń fà mí sí o. sí o pé wọ́n tún ti ń túwẹ́tì mi kankan pé mi ò dẹ̀ fẹ́ ṣe mọ́ o. òtò àwọn yẹn ló ń bẹ̀rù. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ni sà. tó yẹ kó ayé ni kò sí wàhálà. bẹ́ẹ̀ni sà. tó bá kúrò nínú ẹgbẹ́ náà báyìí sẹ́yìn báwo la ayé ti fẹ́ mọ̀ kó ti kúrò báwo la àwọn ẹyẹ ti máa mọ̀ kó ti kúrò. nǹkan tí mo sọ gan ni àwọn ẹyẹ yẹn gangan náà ní ìbẹ̀rù mi pé àwọn èèyàn ò lè báyọ̀ mọ̀ bóyá pé èèyàn ti kú bọ̀ àwọn ayé ni mi fẹ́ tó ẹ tí wọ́n pé máa ti wọn àfẹjọ́ ní kankan mọ́. kò sí kan tó máa ṣe fún yàn. ṣé ẹni tó bá ń ṣe ọmọ ẹgbẹ́ yín náà máa ń bá wọn jà. ẹni tó bá bá yín ṣe ẹgbẹ́ náà máa ń bá wọn náà jà. ẹni tó bá yẹ pé bóyá ọkọ̀ ṣẹ̀yìn lọ dá sí ìdá fún kan sọ ibi márùn tó ti lo àdá tó wà lọ́wọ́ yẹn. àdá. àké tó wà lọ́wọ́ yẹn ibi sọ ibi márùn àwọn odò ti fi ṣá. lẹ́yìn ìjọ tá a wà ní Rwanda yẹn náà ló sọ pé. Rwanda ìjọ wo ni kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn. ọmọ yẹn jà níjọ́ kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn. ìjọ tí mo ní ọmọ Sparko ṣàmàlú wa yẹn tó yìnbọn fún mi. lẹ́yìn yẹn tí wọ́n ti lò fúnra ẹ pé ké à. mo fi ẹ̀sà ní ilé pa òfin àwọn èèyàn náà ọmọ bí sàn pé ọmọ gbogbo ní mí tẹ̀lé àwọn èèyàn máa ń fẹ́ mi ò kí n bá ń bá mi fọ láàrúdọ̀ wọn bá. ó ní àkẹ́yọ̀ ti fi ṣáà dáadáa wọ́n tó olú kò lè ká ìyá tó ti fi ṣáà. mi lè ka mọ́ ẹni ṣe mo ti fi ṣáyàn rí mo sọ pé mo ti fi ṣáyàn pé ṣùgbọ́n ṣá kò ṣe pé. wọ́n tó mélòó tó ti fi ṣá. ó ní ká má sọ ó ní pé kí ní kò dẹ̀ fúnra ẹ̀ sọ ó tó ẹni mélòó tó ti fàdá yẹn ṣáà là ń béèrè dẹ̀ fúnra ẹ̀ sọ. ìjọta wa lókèdò. òkèdò ká ló fi ṣáà lókèdò. kánífà gbàǹsẹ́yò ni. kánífà làwà. ok ọmọ ẹ. kí ló kọ kánífà yẹn. gbàǹsẹ́yò. gbàǹsẹ́yò ok. èmi àti ọmọ ọkùnrin àjọ ní kátàbọ̀ mi wọ́n ti rúpẹ́ mọ́. bolo ti ṣá. ẹ̀yìn ẹ̀mí ló ṣá. mo lè ṣá kò dúró ń sálọ ní sá. ẹ̀mí ló ṣá. ẹ̀kan ok ẹlẹ́kejì ńkọ́. sá. ẹlẹ́kejì ńkọ́. kò sí ọ̀pọ̀. mi ṣá ẹ̀kan náà ni. ok ìyẹn ìkan gbọ́dọ̀ tó ti lò ó gbọ́dọ̀ tó ti lo àdá yẹn tó fi ṣáyàn àkẹ́yẹ̀ tó fi ṣáyàn. wọ́n máa ń bá mi fọwọ́ láti mọ̀ ṣe bí wọ́n ti ọdún mi lè parọ́ fún yín láti ọdún mi lè parọ́ fún. wọ́n mú ẹ̀ wọ́n ń bẹ́ fa wàhálà.
ọmọ gbogbo ni mí tẹ́lẹ̀ kí n tó ṣe ẹgbẹ́ yẹn tẹ́kọ̀ àwọn èèyàn kí n bá ìgbà wo náà ń pè lọ́mọ gbòòrò a sì ń pé ọmọ tẹ́tẹ̀lẹ̀ ojú ọmọ ọ̀tá ọmọ ọ̀tá ni mí tẹ́tẹ̀lẹ̀ kó tó di pa àwọn èèyàn fáàmì sí ìlú kí n mú wa lọ ṣe ẹgbẹ́ àwọn èèyàn tó ipá àwọn èèyàn náà ọmọ bondadi ẹ̀ wà ọmọ àgbọ̀ dáàdì mi ti kú sà wọ́n mi ẹ̀ ń kọ́ wọ́n mi wà bo ni wọ́n mi ẹ̀ wà wọ́n mi wà lágọ̀ọ́kà lágọ̀ọ́kà dísà ìdìbò lágọ̀ọ́kà àgọ́kà náà ládùúgbò kí náà pe mọ́mí ẹ̀ lágọ̀ọ́kà kí náà máa ń pè wọ́n ìyá múmú ni ìyá múmú ni lágọ̀ọ́kà lápá abo àgọ́kà lọ́dọ̀ wá sẹ́ lápá abo lágọ̀ọ́kà sáìdìbò sáìdì ibi àwọn tó mọ́ látọ̀ ń ta pẹ́pẹ́yẹ níbẹ̀ wọ́n ti mọ̀ kọ́ wọ́n ti mú ẹ báyìí wọ́n mi ẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ni sà wọ́n ti wá wù ẹ́ àwọn jẹ́ kọ́ wọ́n gí mi jọ lọ́wọ́ sà ok wọ́n wá wọn fẹ́ wá bèèlè àbí no ọkọ̀ sọ wà lọ́jọ́ pé ọmọ àwọn dẹ̀ sọ pé mi sí bẹ́ẹ̀ ok náà àmọ̀ràn fún gbogbo àwọn ẹgbẹ́ tó kù tó ń ṣe ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe ọmọ ọ̀tá tó ń ṣe gbáṣàwò. àwọn náà ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà tó bá wọn kan já tó bá yọ̀ wọn àwọn náà mọ̀ ọlọ́ọ̀gá mi lè ṣe irú ẹ̀mọ́ láyé mi ṣáà lọ́hùn. èmi ti wá ọgbẹ́ bọ̀lẹ̀ báyìí lọ́hùn bọ̀ tó bá wọn náà káwọn náà kan jáwọ́ ṣùgbọ́n wọ́n rí mi báyìí. nígbà náà àwọn mẹ́ta òun náà ni wọ́n mú tá a mọ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ayé nínú wọn la ti rí Rasheed tó jẹ́ ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n tó wá láti Ọbáfẹ́ níbẹ̀ náà la ti rí Afeez tíyẹn jẹ́ ọmọ ọdún méjì ó lé ní 20 tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. ọmọ aláṣẹ. àti retí rẹ o ọmọ aláṣẹ dìde. àti retí rẹ o. àti retí rẹ o ọmọ aláṣẹ dìde. ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. ká lè mọ bí ayé ń kọrí sí. ká lè mọ bí táyé kọrí sí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. àti retí rẹ o ọmọ aláṣẹ dìde. àti retí rẹ o ọmọ aláṣẹ dìde. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. ọmọ aláṣẹ. àti retí rẹ o ọmọ aláṣẹ.